àbájọrò ní pẹ́gùn. Ohun àṣepọ̀ nílẹ̀ yẹn, ẹ̀yìn ọ̀la wa ti dára o. Àwa Èkìtì láti parapọ̀, ká parapọ̀ ká tún panupọ̀. Àwa Èkìtì àti gbòmìnira ọ̀kan làwa ń ṣe. Èkìtì, Èkìtì ti gbòmìnira. Àwa Èkìtì iwájú la ó máa lọ lágbára Ọlọ́run. Àwa Èkìtì ọ̀kan ṣoṣo máa ní wá o láéláé. Ẹ ṣé gan ni, lẹ́ẹ̀kan sí mo tún kí gbogbo ilé ẹ káàsán o. Ẹ dẹ̀ kú ilé o. Mi kú ilé o. Èyí ṣe kì í yá bá mi péjọ sílé lónìí. A lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í ṣe ìpéjọ ọ̀fọ̀ àti tẹkún, ṣùgbọ́n ní ti ìfilọ́lẹ̀ èròǹgbà kan tá a ní tá a lè fẹ́ kó fìdí múlẹ̀ gbọ̀ngbọ̀n la ṣe péjọpọ̀ síbí. Gbogbo wa la rí àwòrán tó wà lẹ́yìn takọ ẹja lónìbó exponential lówó kọ́ wà lókè. Ìyẹn ni orúkọ ilé-iṣẹ́ gangan tó gbé ètò yìí kalẹ̀. Ètò gangan bá wá gbé kalẹ̀ ó ní Ọmọ Yorùbá ni mí cultural contest, tó túmọ̀ sí pé ìdíje fún ọmọ Yorùbá ni mí. Ìdí rẹ̀ tí a ṣe tún ní èròǹgbà yìí láti gbé ìdíje yìí kalẹ̀. Àwọn ẹgbẹ́ àṣà Yorùbá dùn, ó dára, ó dẹ̀ rẹwà gan gidi, kódà ibi tí àṣà Yorùbá dára dé. Àwọn aláwọ̀ míì wọ́n ń kọ́ èdè wa, wọ́n ń kọ́ àṣà wa. Kò wá ní dá kó jẹ́ pé àwa gangan tá à ní nǹkan wa làwa ní mọ bá ṣe ń gbéga. Ó tó ṣe bí òun níwájú ẹ̀yàn ọ̀gbọ̀n á ṣe pé ẹ̀gbọ́n nígbà bá ṣe pé báyìí náà ṣe pé táwọn afárá ò bá gbé nǹkan wa dáadáa àbí tá a pè é ní àkàrà gbá nǹkan bá a pé náà lè lò. Ṣùgbọ́n ká lè sọ wípé àṣà wa tiwantiwa ni o, ó dá wa lójú, àwa gan dẹ̀ mọ rírì ẹ̀, a dẹ̀ mọ̀ wípé tó dára ni, a mọ̀ pé tó wuyì ni. A gbọ́dọ̀ ṣe gbogbo ipá wa láti lè gbéga, láti lè túbọ̀ fà lọ́wọ́ sókè kí gbogbo ayé dẹ̀ rí. Màá tún kòwé ní ẹ̀jẹ̀ lójú mi ṣe. Wọ́n sọ pé ilé láti kó ẹ̀ṣọ́ ròde. Òun ló jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé. Mo wá bẹ̀rẹ̀ láti ibi gangan ká forí mi sọ̀lẹ̀ sí, torí tí bá ti ní ilé ó ti dandan pé ìta gan ajẹ́gi 5-6 á pọ̀ dáadáa lórí ìdí ni tí wọ́n ṣáàtì níyì láti rí náà. Mo dẹ̀ dúpẹ́ pé ẹgbẹ́ wọn gbàgbé nílé ẹ̀dẹ̀ ṣe níbi ọmọ, mo dúpẹ́. Òun la ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ìdíje ní Ìsẹ̀ Èkìtì tó jẹ́ ìlú tèmi gangan. Ìsẹ̀ Ọ̀rún local government láti kọ́kọ́ bẹ̀rẹ̀. Kí wá ní ìdíje gangan dálé lórí? A máa ṣe láàárín àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama kékeré, a ní ilé ẹ̀kọ́ girama àgbà, a ní ti kékeré. Ti kékeré yẹn ni junior secondary school. Àárín wọn la máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìdíje yìí. Nítorí Yorùbá ní àti kékeré la ti ń pé ìka ìrókò. Tá bá tètè mú wọn nísìnyí tá lè lè fọ̀nà wọn. Bíbélì gan sọ pé kọ́ ọmọ rẹ ní ọ̀nà tó yẹ kó tọ̀, ní pé kò sí ní yíyapa kúrò ní ọ̀nà. Tá bá ti fi hàn wọ́n láti ṣe pé àṣà wa ó dáa o, má jẹ́ kí àwọn aláwọ̀ míì kí wọ́n fi ohun tí wọ́n ní àlùmọ́ọ́nì wọn kó má fi pa àṣà wa run. Kó má ṣe pé àṣà wa ò dáa bí. Kó má lẹ́sọ́ lédè ìbò wá máa ṣe pé àṣà Yorùbá wà diabolical, pé oògùn nìkan la mọ̀ àbí kíní kan, ṣùgbọ́n tiwantiwa ni àṣà wa dẹ̀ dáa tó dẹ̀ yẹn pé àwọn fúnra wọn tó ń bu níta wọ́n tún fi ọwọ́ gidi náà fi ń gbé tán fi ń gbà bí nǹkan wá ṣe wọ́n báyìí. Àfi tán bá rí àgbo, àfi tán bá lọ tẹ ifá, àfi tán bá rí gbogbo nǹkan báyẹn kó tó di pé wọ́n á rí ìwòsàn sí nǹkan tó bá ń ṣe wọ́n. Kò wá ní dáa káwọn afárá ta ní àṣà wọn, tá ní èdè wọn, tá ní gbogbo ohun tó jọ mọ́ tí wọ́n fẹ́ràn gbọ̀ngàn ká wá fọwọ́ ta dànù. Mo la ṣe wá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn èwe wípé ká kọ́kọ́ kọ́ àwọn náà, ká sọ fún wọn, ká fi wọ̀n wọ́n pé àṣà yìí dára o, á dẹ̀ gbé yín ga gidi.
mo sọ nínú orin kan tí mo kọ pé tí n bá wọ kóòtù bí ọ̀bọ làárí, àmọ́ tí n bá dágbádá àbí tí mo wó lè kú àfi bí ọba ni màá máa rí gbogbo ibi tí n bá dé, torí àṣà wa dára. Kódà bá a ṣe ń ṣe àdìrẹ, bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ pátápátá nílẹ̀ Yorùbá yìí, wọ́n túbọ̀ ń tẹ́wọ́ gbà ní gbogbo ibi ni. Nítorí bẹ́ẹ̀ tá a bá ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ tàbí láti ọ̀dọ̀ àwọn èwe, wọ́n á rí pé nǹkan gidi ni á dẹ̀ wà nínú ọkàn wọn láti lè máa túbọ̀ fẹ́ àṣà yìí dáadáa. Ìdí rèé tá a ṣe gbé wá sí ìpele tá a gbé wá sí yìí tó jẹ́ àwọn ilé ẹ̀kọ́ girama kékeré láti kọ́kọ́ ń bẹ̀rẹ̀. Ìdíje wọn dẹ̀ pín sí ìpele mẹ́ta. Ìpele mẹ́ta yẹn a ní ibi tá a ti ṣe ìdáhùn àti ìbéèrè àti ìdáhùn tí olóyìnbó pè ní quiz. Gbogbo ẹ̀ máa dálé lórí Yorùbá. Ìbéèrè ohun pátápátá kìkì ti Yorùbá ló máa jẹ́. Ìpele kejì tá a tún ní nínú ìdíje yẹn, a ṣe ìdíje lórí iṣẹ́ ọwọ́ ilẹ̀ Yorùbá. Iṣẹ́ ọwọ́ nílẹ̀ Yorùbá. Nínú gbogbo iṣẹ́ ọwọ́ tó wà tí a dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tó wà nípele yìí lè ṣe, a mú mẹ́ta. A mú èyí tí wọ́n pè ní knitting, bí wọ́n ṣe ń hun aṣọ. Nísìnyí a ti lè fi hun àpò tútù mọ́, wọ́n pè ní sweater. A ti lè fi hun fìlà. A ti lè fi hun, kódà àwọn school kan fi ń hun cardigan àbí jákẹ́ẹ̀tì náà. Bí wọ́n ṣe ń hun, tá a bá mọ̀ ó ń dowó gidi bí gbogbo ibi bí àwọn aṣọ táwọn ìná ṣe bẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn. Ó wà lára iṣẹ́ ọwọ́ tí wọ́n á ṣe àfihàn ẹ̀ tí wọ́n á dẹ̀ ṣe díje lé lórí. Lára àwọn iṣẹ́ ọwọ́ náà, a tún ní àwòrán yíyà, bí wọ́n ṣe fi pẹ́ńsù tí wọ́n ṣe fi ń ya àwòrán. Wọ́n á tún ṣe ìdíje lé lórí, a ṣe àfihàn ẹ̀. Lára àwọn iṣẹ́ ọwọ́ tí wọ́n á tún ṣe ní àwọn ẹ̀gbà ọrùn tí à ń wọ̀ wọ̀nyí, bí eré tó wà lọ́rùn ẹ̀ bá ṣe ń lo, bí eléyìí tó wà lọ́rùn mọ́mì olórí, bí wọ́n ṣe ń ṣe àwọn ẹ̀gbà ọrùn ti ẹ̀gbà ọwọ́, bá ṣe ń ṣe ìlẹ̀kẹ̀ ní èdè Èkìtì àpélé àkún, bí wọ́n ṣe ń ṣe beading, a tún ṣe ìdíje lórí òun náà. A tún máa ń fi odó mọ nǹkan nílẹ̀ Yorùbá, kódà òun lè pè ní àmù. Omi tá a bá bùn nínú àmù àti láyé ọjọ́ àti sídì sẹ́yìn, ó máa ń tutù gan ju omi tó ń bùn nínú fíríjì tí wọ́n ṣẹ̀ ṣe ọ̀làjú lóde tá a ti ṣe fíríjì. Tẹ́lẹ̀ àmù láti bomi inú ìsasùn kò dẹ̀ máa ń tutù dáadáa. A tún ṣe ìdíje lórí ìyẹn náà. Ìpele kẹta tí ìdíje tún wá dálé lórí ni ọgbọ́n inú, èyí tí wọ́n pè ní creative arts. Creative arts yẹn ibi tí wọ́n ti fi ẹ̀bùn wọn hàn. Ṣùgbọ́n ẹ̀bùn wọn gbọ́dọ̀ jẹ́ ti ilẹ̀ Yorùbá gangan. Ṣé ewì ló mọ̀ ọ́ ké ni? Ṣé ìjálá ló mọ̀ ọ́ sun? Ṣé orin ìbílẹ̀ Yorùbá ló lè ṣe? Ṣé ijó ìbílẹ̀ Yorùbá ló lè jó? Wọ́n á ṣe àfihàn ẹ̀ náà, wọ́n á ṣe ìdíje lé lórí. Gbogbo àwọn ilé ẹ̀kọ́ girama kékeré yìí ni wọ́n á dẹ̀ ṣe ìdíje. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn ilé ìwé wọ́n á ṣe ìforúkọsílẹ̀ ọmọ mẹ́ta ní ilé ìwé kọ̀ọ̀kan, ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Ọmọ kan á dúró, á ṣe aṣojú fún ti ìbéèrè àti ìdáhùn. Ọmọ kejì á ṣe aṣojú fún ti creative arts níbi láti fi ọmọ inú hàn. Ọmọ míì á tún dúró láti ṣe iṣẹ́ ọwọ́ ilẹ̀ Yorùbá. Ó jẹ́ ọmọ mẹ́ta tí àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan á filẹ̀ láti ṣe aṣojú wọn fún ìdíje yìí. Gbogbo wọn á dẹ̀ parapọ̀ tó bá ti di May oṣù karùn-ún nínú ọdún yìí ni a ṣe ìfilọ́lẹ̀ àkọ́kọ́ tá a ṣe ìfilọ́lẹ̀ là ń ṣe tá a ṣe ayẹyẹ ti àkọ́kọ́ tí ìdíje àkọ́kọ́ wáyé ní ìlú Ìṣèkìtì. Kò dẹ̀ ní jẹ́ àwọn iléèwé tó wà ní ìlú Ìṣèkìtì nìkan, á dé Ìsẹ̀ Ọ̀rún, gbogbo ilé ẹ̀kọ́ girama tó bá mẹ ní Ìsẹ̀ Ọ̀rún local government gbogbo láti ṣe ìdíje yìí pátápátá. Ìdùnnú wa dẹ̀ ni láti gbé kalẹ̀ láti ìbára ètò tá a là kalẹ̀ ní ìwé pínpín. A pín ìwé kan tí a ṣe lẹ́ṣọ̀ọ́ tá a ti korúkọ sí lára, tá a ti sọ àwọn nǹkan tó jẹ́ bí àkọmọ̀nà fún ètò tó ń bọ̀ ọ̀hún. A dẹ̀ pín fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ girama tó wà ní ìpínlẹ̀ Èkìtì pátápátá ló máa dé, àmọ́ a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìlú Ìṣèkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí. A dẹ̀ ti pín ní àná nígbà tí wọ́n ṣe
ọjọ́ àṣà tá a ti lọ bá wọn ṣe ọdún yìí. Lára àwọn ètò tá a là kalẹ̀ ni. Lára àwọn ètò tá a tún là kalẹ̀ náà, a tún lo àwọn ilé ẹ̀kọ́ náà, a tún fi tó wọn létí, a sọ àwọn ètò tá a ní sílẹ̀ fún wọn. Ó jẹ́ bó ṣe jẹ́, ìdíje wọn tó dálé lórí nìyẹn, ìdí tí gbogbo wa dẹ̀ ṣe wà bí nìyẹn. Àwọn ẹ̀bùn tí ó tẹ̀lé ìdíje gangan tá a fẹ́ ṣe, torí kíkàn ṣe pé a fẹ́ ṣe lásán bẹ́ẹ̀, àwọn ẹ̀bùn wà tó yẹ pé àwọn ọmọ tó bá pegedé tí wọ́n máa jẹ ẹ̀bùn wà, bíi 500 ó wà fún wọn, ìyẹn ní ti owó, ní ti àtìlẹ́yìn fún ilé ẹ̀kọ́ náà, ìyẹn náà tún wà ńbẹ̀. Àwọn ohun tí wọ́n tún lè máa lò nílé ẹ̀kọ́, bí àwọn ohun èlò ilé ẹ̀kọ́, ó tún wà lára ẹ̀bùn náà tí wọ́n á tún jẹ, àti àwọn àwo tó máa fi hàn yí pé wọ́n pegedé, ìwé ẹ̀rí tá à ń pè ní sátífíkẹ́ẹ̀tì, ó wà lára náà tí wọ́n tún máa rí, àti ẹ̀bùn owó tí mo lè dárúkọ. Àyè náà tún máa ṣí sílẹ̀ fún wọn láti jẹ́ aṣojú àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan. Ọlọ́run á ràn wá lọ́wọ́ tó jẹ́ pé òun náà pè ní ambassadorship. Àyè tún máa ṣí sílẹ̀ fún wọn láti di ambassador láti kékeré èyí tó yẹ pé wọ́n á ṣe ojú fún àwọn ilé iṣẹ́ tí wọ́n darapọ̀ mọ́ wa láti fi kájọ gbé èyí kalẹ̀ kájọ ṣe. Torí bẹ́ẹ̀ àwọn ẹ̀bùn tó wà tá a là kalẹ̀ léléyìí tí wọ́n máa fi ṣe èrè jẹ. Torí bẹ́ẹ̀ kì í ṣe pé a kàn gbé ètò yìí kalẹ̀ bẹ́ẹ̀ láti gbé àṣà Yorùbá láti lárugẹ, láti kó àwọn ògo wẹrẹ wa pé àṣà wa dára, tí wọ́n dẹ̀ fi ọwọ́ tòótọ́ àti ọ̀kúnkúndùn kí wọ́n fi mú òun la ṣe gbé kalẹ̀. Pàtàkì ètò tá a mú wá ni láti túbọ̀ mú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó túbọ̀ gbinlẹ̀ dáadáa láàárín àwọn ọmọ wa, pàápàá jùlọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama. Gẹ́gẹ́ bí àǹtí mi ṣe sọ lẹ́ẹ̀kan, ẹja lónìí bú exponential. Ó yẹ kí a mú àwọn ọmọ wọ̀nyí dáadáa láti ìbẹ̀rẹ̀, torí pé tá a bá ti kọ́ wọn ní àṣà àti ìṣe wa láti ìbẹ̀rẹ̀, wọn ò ní yapa. Gbogbo ibi tán bá lọ ní gbogbo àgbáyé, àṣà àti ìṣe yìí ni wọ́n á rọ̀ mọ́. Wọ́n á ti mọ̀ pé bá a ṣe ń ṣe nílé wa, bá a ṣe ń ṣe ní ẹbí wa, bá a ṣe ń ṣe nílùú wa nìyí. Ṣé mọ̀ pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó pọ̀ gan. Yorùbá nìkan lẹ̀ rí tó jẹ́ pé kò sí gbogbo nǹkan tán ti ní bọ́ ṣe ń kíyàn, láti ara èékí títí dé aṣọ wíwọ̀, dé ọ̀rọ̀ tá à ń sọ, dé iṣẹ́ tá à ń ṣe. Pàtàkì ìdí tí ẹja lónìí bú exponential fi wò pé ẹ jẹ́ ká mú àwọn ògo wẹrẹ wa wọ̀nyí dáadáa kí wọ́n lè mọ ojú àṣà àti ìṣe wa, kó má bàa gbésẹ̀ kúrò ní ọ̀nà tí a bá fi wọ́n sí. Ìdíje yìí dẹ̀ máa wáyé ní gbogbo ìpínlẹ̀ Èkìtì. Ní gbogbo ìpínlẹ̀ Èkìtì láti máa ṣe secondary school, gbogbo àwọn girama alákọ̀ọ́bẹ̀rẹ̀ la máa ṣe. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ ṣáájú, a fẹ́ mú àwọn ọmọ tí tó bá ti ṣe jùlọ ní gbogbo àwọn ètò tó fẹ́ ṣe yìí, mẹ́ta la máa ṣe wọ́n bẹ́yẹn. A ṣẹ̀ wá tún ṣe ìmíì ní South West. Mo rò pé Ondo, Èkìtì, Ọ̀ṣun àti Ògùn State wọ́n tún máa parapọ̀, a tún máa wo àwọn wo ní ó bá gbé gbá orókè láàrin wọn. Ìdí rèé tí a fi wá sí ìlú Ìsẹ̀ Èkìtì, torí pé ibẹ̀ ni wọ́n fi orí àti ìyá wa ẹja lónìí bú exponential Àbẹ̀kẹ́ àtòun àtèmi Abídèmí Asọbẹ́rẹ́dowó ọmọ olóyè Olúfẹ́mi Àmọ́dù làwa méjèèjì. Ìdí tí a fi wò pé ká bẹ̀rẹ̀ ní ilé wa, ilé ni a ti ń kẹ́ṣọ̀ọ́ ròde, ká wá bẹ̀rẹ̀ ní ibi tí wọ́n ti fi orí wa sọlẹ̀. Nígbà tá a bá ti mú àwọn ògo wẹrẹ wa tá a fi wọ́n hàn, gbogbo àgbáyé wọn á bá wa tẹ́wọ́ gbà. A dẹ̀ bẹ ẹ̀yin òbí àti olùkọ́ àti ẹ̀yin bàbá àti ìyá wa pé kẹ́ gbárùkù tì wá, kẹ́ ràn wá lọ́wọ́, kẹ́ jẹ́ kí àṣà àti ìṣe wa kó má bàa parun. Ẹ ṣeun púpọ̀. Wọ́n máa ń kọrin kan wípé igi eléso jìwìnì, igi eléso jìwìnì. Tíṣà ló bí dókítọ̀, tíṣà ló bí pòfẹ́sọ̀, tíṣà náà ló bí ṣàmánù. Tá a bá gba tabẹ́ yín kọjá, a lè dé kò jẹ́ délé ní. Ẹni bá bínú tíṣà, ara ọmọ ìlú.
gbogbo ọmọ tẹ́ bá ti ń kọ́ àkọ́yè ló máa jẹ́ o ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o. Mo wá kí gómìnà mi olóríire Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí tí mo jẹ́ aṣojú fún ìjọba ìsìnkú fún bó ṣe ń tukọ̀ Èkìtì. Ọlọ́run abami ìkúlẹ̀ sẹ́kùtì ayọ̀ ẹja lónìí bá dára oríire. Lánàá àbí jẹta tí ó sàǹpù mi lórí fóònù, ìgbà tó wá sọ́fíìsì tó ṣàlàyé kó tó sọ bóun ṣe jẹ́, mo ti júwe ilé ẹ̀fọ́ ìyá tó bí bàbá tó bí bó ṣe jẹ́ àti Olúfẹ́mi Àmọ́dù kọ́ lọ́rùn ọba kó bá mi gbà sáfẹ́fẹ́ rere. Yorùbá dẹ̀ yí gan-an, inú mi dùn sí nǹkan tó bá ń pè ní àṣà. Ìgbà tó rẹ̀ ti fẹ́ ṣe ó wá ronú pé bó ni wàá ti bẹ̀rẹ̀ kó lọ sọ́dọ̀ junior student ní secondary school. Wọ́n pe kinní kan ní cash rebellion. Tẹ́ bá ti mú wọn láti kékeré bẹ́ẹ̀ tẹ́ gbé sí wọn lórí ní kán má sọ ìbò bí ọ̀pẹ rẹ̀, ṣùgbọ́n èdè abínibí yẹn á jẹ́ kí ni á wà lẹ́nu wọn. Ẹ wo gómìnà mi tó bá di gbogbo tó bá ń sọ̀rọ̀ tó bá jẹ́ Gẹ̀ẹ́sì ni wọn ò ní mọ̀ wípé típùkù Èkìtì ni ọmọ Èkìtì irú wọn yẹn ni àwòkọ́ṣe rere. Ilé làbọ̀ sí mi oko ẹja lónìí mo pẹ́ kú oríire. Àwọn ọmọ tó bẹ̀ sí ní èròǹgbà láti ṣe léyìí fún Ọlọ́run á fún wọn létí ìgbọ́ àti àyà ìgbàṣe, èyí tó jẹ́ wípé àṣà àti èdè wa tí ò fi ní parun. Àgbékalẹ̀ rere ló gbékalẹ̀ yìí o, Ọlọ́run á tiẹ̀ lẹ́yìn. Inú mi dùn sí bó tiẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Ìṣẹ̀rún tó ní lérò gbà láti sọ wípé o fẹ́ ṣíjú àṣà síta kí àwọn ọ̀dọ́ kí wọ́n lè mọ rírì àṣà. Ọlọ́run á bá mi tiẹ̀ lẹ́yìn, á dára fún ẹ. Gẹ́gẹ́ bí alága ìjọba Ìṣẹ̀rún tó jẹ́ ibi tí wọ́n ti bí ẹ lọ́mọ, mo gba ètò yìí wọlé ní tọwọ́tẹsẹ̀ wípé gbogbo ilé ìwé tó wà níjọba Ìṣẹ̀rún tó jẹ́ junior secondary school ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣètò yìí, Ọlọ́run dẹ́mi wá sí bóṣù karùn-ún ni ọjọ́ tó máa fẹ́ ṣe competition kìíní ìkejì ìkẹta máa fi ìjókòó EFCC máa wà bẹ́ẹ̀. Ọlọ́run á tì wá lẹ́yìn, ọjọ́ náà á jẹ́ ọjọ́ ayọ̀. Lóòfẹ́ níbi a máa ń kọ́ ìwọ̀n àfọ́. Ẹ̀mọ̀ bá mi ṣúlé òrùlé mọ̀ ṣàgbà. Ẹ̀mọ̀ bá mi ṣúlé òrùlé mọ̀ ṣàgbà. Àbúrò mi mo lè kó oríire lórúkọ Jésù àti ilé ẹ̀dùnú àlílẹ̀ fọkún. Ọ̀kan fòógì ló jẹ́ níbi ìṣẹ̀ lórúkọ Jésù àánú wá òtì. Igi àràbà tó rí pé ìlú pọ̀tà ní ẹ̀mí rẹ̀ á kù. Ọmọ ológo ni ẹwà gbogbo ayé ẹ̀dùn. Ní gbogbo ọ̀nà wà gbogbo ayé ẹ̀dùn. Alálẹ̀ ìlú agbó tì ọ́, orí ládéládé agbó tì ọ́, ibi ilé kọ̀kọ̀rọ̀ ẹ̀fẹ́ Ọlọ́run á mọ̀ débẹ̀, pé àṣùkú dànù Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀rù. Inú mi dùn fún prógráàmù tá à ń ṣe léyìí. Ṣe rí ọ̀rọ̀ àṣà. Àwọn kan á sọ pé àyà wà kan lúkó. Àwọn tí ò mọ̀ kan tó ń pè ní kọ́ṣọ̀ ló ń sọ pé àwọn kan lúkó. Pé èèyàn gbé àṣà ẹ̀ lárugẹ kò sí pé èèyàn lúkó. Wọ́n ti fẹnu bàálẹ̀ kan, ó bẹ̀rẹ̀ níbi iṣẹ́ ọwọ́, dírẹ́sì ìgbà kankan. Gbogbo ẹ̀ àṣà ni. Àṣà ni. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ jẹ́ ká gbé àṣà wa, ká gbé lárugẹ. Inú mi dẹ̀ dùn pé prógráàmù bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ olóhùn kọ́kọ́rọ́ ti ilé. Olóhùn kọ́kọ́rọ́ ti ilé. Orin ìhun ọmọ akọ́nà. Àìmọ̀ràn ti ilé. Ìṣeré ìrìnàgbèrè ìmọ̀ràn ti ilé. Ògbé mọ́lé gbàgbìmọ̀ ìyálé ló bẹ́. Mọ̀ràn tí omi ìkọlù fẹ́. Ọmọ ìwẹ̀ mọ́ kéèké. Mọ̀ràn ti ilé òwe. Mo rántí ilé. Ilé láti kẹ̀ṣọ́ ròde. Ó dẹ̀ ti sọ́lẹ̀ kan. Ẹ̀kọ́ bá ti jẹni lúlé, ya jẹni lépa. Ọ ti yẹ olúlé bẹ̀rù pẹ̀lú tó lè pẹ́. Ìlàjẹ wá sí. Lórúkọ Jésù yóò yí ọ̀nà ìtàkì tẹ́gbẹ̀ ní pẹ́. Ṣé ni ìgbé á máa pọ̀ sí.
ẹjọ́ ọ̀rọ̀ láti gbọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ òkun àtàn àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbé àṣà wa ká gbé lárugẹ. sísá mi ẹja ló ní ibú mo kí yín pé kú oríire gẹ́gẹ́ bí láti ọ̀dọ̀ ìran lọ́dọ̀ AU àwọn olùkọ́ mi mo kí wa ẹlẹgbẹ́ mi mo kí wa àkúdìde láti ọ̀dọ̀ AU láti ọ̀dọ̀ wọn náà ti rán mi wá lẹ́yìn ìgbà yẹn ọ̀nà méjì ni ọ̀nà mi gẹ́gẹ́ bí èmi náà gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá ni mí ní Ọ̀run Community Grammar School Ọ̀run Èkìtì. Inú mi dùn lénìí gẹ́gẹ́ bí AU àgbà wa wọlé pé ìgbàkúgbà tí ẹ bá pè wá àti máa ẹ̀ṣọ́ òde ìyẹn ní àwọn òbí ẹ bá wa kọ́ àwọn ọmọ ìwọ̀nba díẹ̀ náà lò lọ́dọ̀ wa ṣùgbọ́n àwọn òbí ló ní ilé ìtọ́jú gẹ́gẹ́ bí ìkan tí ẹ sọ pé wọ́n á lọ sọ́jà wọ́n á lọ ra jíǹsì fọ́mọ ó wà bẹ́ẹ̀ nípa tí abala ti wá mo dúpẹ́ lọ́wọ́ ẹja lónìí tó dìde lénìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti ń wo èròǹgbà ẹ lọ́kàn mi pé ìgbé àṣà wa ò tí ń parun nítorí pé àwọn ọmọ wa láyé òde òní àwọn SSTD báyìí wọn ò lè kàwé bá ṣe ń kàwé tó bá ṣe ń kọ́ wọn tó bá ṣe ń kọ́ wọn tó wọn ò lè kà á ansẹ̀tì náà ń gbé kiri sábà ní kán ràwé ní yàrá ìkàwé èdè òyìnbó àti èdè mathematics ni wọ́n rà wọn kì í ra ti Yorùbá nílé ìwé kọ̀ọ̀kan náà kádìpọ̀ ọdún tí chairman ti ń lọ bára wọn náà sáwùjọ pé kán bá wa sọ fún ìjọba náà kán bá wa gbé àṣà yìí kán bá wa gbé lárugẹ ó máa nínú ẹgbẹ́ iléèwé kọ̀ọ̀kan jàjà wọn private wa wọ́n máa sọ wípé èdè Yorùbá don't speak vernacular lédè sábí wa tá a jọ ń sọ jáde wọ́n á máa gbowó lọ́wọ́ wọn pé wọ́n ti sọ èdè Yorùbá kan sọ owó ìmúra wa àwa tá a jọ olùkọ́ làwọn irun tí mo múra fún wọn lánàá ní wọn ọmọ kan tó ń pè bẹ́ẹ̀ àwa olùkọ́ nípa ti abala tiwa à ń gbìyànjú ṣùgbọ́n ibi tí ìjọba bá wa délé ní kán jọ̀wọ́ kán bá wa rọ̀ wọ́n mo máa sọ fún ọmọ ti kété ni pé Yorùbá yìí ni mo lọ sí yunifásitì lọ ṣe òní mo lọ sí ẹ̀ṣẹ̀ lẹ́ǹsì òní mo sì fi ń gbowó lọ́wọ́ ìjọba ní tèmi mi ò lè parun so àwọn ọmọ wọn ka Yorùbá sí iṣẹ́ tó dára mọ́ ìdíyẹ sínú mi fi dùn sí arábìnrin wa tó gbé dìde àwọn ọmọ wa lóde òní àtàwọn òbí gan àwọn òbí tó yẹ pé Ìṣẹ̀ náà ti bí wọn bàbá wọn Ìṣẹ̀ ìyá wọn Ìṣẹ̀ àwọn fúnra wọn Ìṣẹ̀ wọn á máa sọ fọmọ wọn pé kò gbúdọ̀ sọ èdè Yorùbá torí pé fàlákùnà ni tábàdíkà wò ìdílé wọn ẹlòmíì ò tí ì lọ sí Èkó rí nínú wọn o débi tó gbọ́ èdè òyìnbó ṣùgbọ́n wọn á ní kò gbọ́ ọmọ wọn gbúdọ̀ sọ èdè Yorùbá nínú yàrá nínú private school náà wọn ní Yorùbá wọn ò gbúdọ̀ sọ so ẹ jọ̀wọ́ mà Ọlọ́run á túbọ̀ fún yín lókun àti agbára níṣẹ́ ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ ẹ ráàánú gbà aṣọ èyí lẹ jẹ́ ní ìsìn ọ̀run ẹ ò ní fàyà agbára tó fẹ́ fi lè máa tẹ̀síwájú tí ẹ fi gbé àṣẹ lárugẹ ní orúkọ ọ̀rọ̀ ayọ̀ǹda ẹ̀ fún yín ìṣìdálẹ̀ Yorùbá náà á gbè yín o Odùwà á gbè yín á sì yín lẹ́yìn ẹ jọ gbogbo ẹ̀ náà ti sọ dáadáa yìí tí mo dẹ̀ dúpẹ́ pé ẹ tì mí lẹ́yìn lọ́tún lọ́sì tẹ̀dẹ̀ gba èròǹgbà mi tẹ́yìn fúnra yín tún gbé bíi pé ti ní gangan tó yé gbogbo wa dáadáa èròǹgbà tá a gbé wá gangan ní ìdí ẹ̀wá a nífẹ̀ẹ́ gbára wa lákòókò òun la ṣe fi àdàgbà ẹ̀ tì sí ibi tá a wà yìí àtìgbọ́rọ̀ lẹ́nu dádì tó bí mi gangan nìyẹn Mr. Eleja Rafiu ẹ ṣe gan tẹ bí mi sáyé tí ẹ nìkan jù ẹ ṣe gan ni and then Mr. Soberedowo àwọn ni coordinator wa fún our HMM our principals àti our teachers tá a bá tètè rí mi contact tàbí ìkan lára àwọn tíìmù wa tẹ́ bá ti rí Mr. Soberedowo àbùṣe ti bùṣe nínú àwọn lẹ́tà àwọn ìwé àtẹ̀jíṣẹ́ tá a dẹ̀ tún tẹ̀ ta fún àwọn ilé ẹ̀kọ́ tá a lè dé lánàá gbogbo ìlànà àtọ̀ bí a ṣe máa forúkọ sílẹ̀ lápẹ́ registration gbogbo ẹ̀ ló ti wà nínú ìwé wọ̀nyẹn àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan tá a lè dé lánàá a máa túbọ̀ yabẹ̀ àwọn kan náà máa kó ìwé tiwọn lórí àṣẹ ìwé àwọn tá a ti dé ọ̀dọ̀ wọn máa rí ìwé tiwọn gbà gbogbo ilé ẹ̀kọ́ tó wà ní Ìṣẹ̀rún local government pátápátá la ṣe ìwé yẹn fún tá a dẹ̀ tún fi àtẹ̀jíṣẹ́ yẹn lé pẹ̀lú ẹ̀ tó máa ṣe ìlànà àtọ̀ fún gbogbo bá a ṣe máa forúkọ sílẹ̀ àti gbogbo ohun tá a nílò láti mọ̀ nípa ìdíje òun ọ̀fẹ́ dẹ̀ ni wọ́n máa ṣe
ìforúkọsílẹ̀ kò sówó ń bẹ̀ ẹ kàn lọ sórí ẹ̀rọ ayélujára website ẹ ti rí gbogbo ìlànà àtọ̀ tí a máa fi forúkọ sílẹ̀. Ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí i. Orúkọ tèmi fúnra mi ni Ẹjalóyìnbó Àbẹ̀kẹ́ Rasheedat Olúwatósìn. Ẹ wá sí lágbára Ọlọ́run ọmọ yín náà á ṣoríire o ọmọ ogun ló máa ṣoríire o ẹnì kọ̀ọ̀kan kò ní ṣẹlú ẹgbẹ́ o Ọlọ́run á ràn yín lọ́wọ́ máa di ìmú o àdélébáre o àyìnà kórè o gbogbo ìyẹn máa lọ láyọ̀ máa bọ̀ láyọ̀ o máa yẹ kó ṣàmà. Ọmọ Yorùbá ni mí.